Mo tún dé láàárọ̀ yìí bá ṣe ń dé gẹ́gẹ́ bí ìṣe wa ní orí ìkànnì àbínú too much movement. Èmi náà ni àtún dé gẹ́gẹ́ bí àṣẹ ń polongo fún wa pé ǹjẹ́ I'm prepared for the worst case scenario in movement, because there's a lot of movement, so don't go better. Now, a lot of Nigerians expectation on the there is a future that is going to work on our behalf. And that's something that a lot of us have always been told until, probably maybe some years down the line, we realized that it was all lies. That the country that our expectations and our hopes, eventually all that failed. And today, many Nigerians are still thinking something will change and eventually our life will get better. Lákọ̀ọ́kọ́, ẹjẹ́ ń sọ fún yín, ṣe rí àwọn West, prayer àwọn is not for Nigeria to be great. Ìyẹn àwọn Europeans. Àwọn Europeans ò gbàdúrà pé kí life wa kó better. Wọ́n pray pé kí life wa kó become more miserable. And that is the reason why our conscience so pé àwa ti gbé láàrin wọn, we are living with them, and gbogbo irọ́ ti pa ní gbogbo ìgbà tí wọ́n fi ń jalè ní territory wa during the colonial era. Irọ́ yẹn náà lọ ṣe ń pa títí di wákàtí. So if we do not allow the last empire àwọn colonial master òun ní Nigeria, kókó ọbẹ̀ wọn ní Nigeria, and we must push everything within our resources and our power to make sure we crumble resources here. So tí a bá refuse tí a jẹ́ kí Nigeria kó dissolve, what we are going to do is that it will affect you, it will affect the next generation. You understand me? So, ṣe rí àwọn Europeans, wọ́n mọ̀ pé Africa gangan ni ibi tí a dùn wà. Wọ́n wá dá oríṣiríṣi yọpọnyánrin, ẹmọ tó ń pè ní yọpọnyánrin, wọ́n dá yọpọnyánrin sínú Africa, especially nínú Nigeria. Wọ́n mọ̀ pé Nigeria ní link. Mo kí gbogbo èèyàn wa káàárọ̀, a kú Monday 23rd of September, a kú gbogbo bó ṣe ń lọ, a kú ìyà tí Tinubu fi ń jẹ wá lọ́wọ́lọ́wọ́, a kú pé ọmọ wa ní kò kí ń ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ilẹ̀kẹ̀ àti gbé sídi Tinubu báyìí, bọ́ẹ̀bẹ̀ kan ni mò ń lọ. Àwọn Europeans ni mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ nípa wọn láàárọ̀ yìí. Ṣé àwọn Europeans wọ́n ti mọ̀ pé ọjọ́ kan báyìí máa dé tí àwa kan máa dìde against them, táwa kan máa bẹ̀rẹ̀ sí pariwo pé kí ló dé tí wọ́n ṣe make life very miserable fún àwọn Africans, especially during the period tó fi colonize ọ̀pọ̀lọpọ̀ African countries. Tẹ́ bá gbọ́n tí bàbá Akíntóyè sọ lánàá nígbà tí wọ́n ń ṣe interview fún wọn lórí Yoruba Nation Radio TV, amalgamation yẹn won't involve anybody. It's between àwọn òyìnbó English tó ń gbé ní north tó ń pè ní Lugard àti English tó ń manage the colony of Lagos. Àwọn lọ́jọ́ jókòó lọ́jọ́ rò pé deficit ti north fún àwọn, ó bẹ́tà kí a jẹ́ kí ọ̀rọ̀ Lagos colony kó máa subsidize it, because àwọn ò fẹ́ yọnu owó, and that is exactly what is still happening today.
especially olówó àwọn olórí burúkú olówó UK náà àti olówó Europeans wọ́n á máa tọ́jú owó pamọ́ káàkiri ní wọ́n máa ń pè ní safe haven. Wọ́n ò fẹ́ san tax àwọn ò fẹ́ san tax but wọ́n fẹ́ jẹ́ kí mẹ̀kúnnù àwa mẹ̀kúnnù ká máa san tax. Ìyẹn ní Tinubu ṣe ń sọ pé òun máa increase the taxation. The same problem ló ṣẹlẹ̀ ní Kenya táwọn IMF sọ fún pé ó gbọ́dọ̀ increase the tax so that kó lè fi equip more money. Tó bá dẹ̀ ti increase the tax ọwọ́ ta ló ti máa yọ tax yẹn ọwọ́ èmi àti ẹ̀yin tá a jẹ́ ordinary citizen. But àwọn tó jẹ́ olówó they keep having their money secured in a safe haven. Kí ló ń pè ní safe haven? Ibi tó máa tọ́jú owó yẹn sí tẹ́nì kankan ò ní mọ̀ owó wà níbẹ̀ torí pé wọ́n avoid láti san tax. So now ìwọ tó ń argue pé ká remain one Nigeria, that means pé ó ṣì wà lábẹ́ imperialist àwọn colonialization àwọn tó colonize wa àṣìfẹ́ wà lábẹ́ wọn. But tá a bá ti pull out government ilẹ̀ Yorùbá kò ní láti gbọ́ sí wọn lẹ́nu because tẹ́ bá wo Indian lẹ́ni nísìn Indian ti cut out. Indian ti jẹ́ kó understand pé àwọn ò ní gbọ́ àwọn ò dẹ̀ ní gbà ìyẹn ò lè ààrẹ ò lè gbà bí ṣe ń sọ̀rọ̀ ẹ̀rọ ti lọ jókòó sẹ́yìn ara àwọn bàbá wọn ló kó wa lẹ́rú so because a ní pé end program yìí now Indian nísìn Indian refuse to listen to them. Indian ò bá anybody jà Indian ò bá àwọn Taliban jà kò bá China jà kò bá Russia jà àwọn West dẹ̀ fẹ́ jẹ́ kí India máa bá wọn jà. India wá ṣe kí ni India wá decide no ẹ̀yin kọ́ lẹ máa sọ tá máa ṣe àwa la máa decide táwa máa ṣe. So fún ìdí yẹn láàárọ̀ yìí mo fẹ́ kó yé wa pé àwọn òyìnbó tó kó wa lẹ́rú wọ́n gbàdúrà pé kí a kúrò nínú ibi tó ń pè ní Nàìjíríà and most importantly they want Africa to remain poor. Wọ́n fẹ́ yẹ kí ìyà máa jẹ wá wọ́n fẹ́ yẹ ká struggle àwa là nígbà fún wọn. So mo kí gbogbo wa tí ẹ darapọ̀ mọ́ wa ní àárọ̀ ẹ̀ it's just a morning nugget kí o kàn tún máa rántí pé bá àbá gbára wa sílẹ̀ àtẹni tó wà nílùú òyìnbó àtẹni tó wà nílé ìyà ló máa jẹ gbogbo wa. Àdúrà wa gbà ọ́. Mo kí bàbá wa Sun Odeo, mo kí àwa Lee, mo kí bàbá wa Akíntúndé, mo kí ọba Ògo, mo kí Mr. Abiodun Monday, mo kí Ọlárìnwájú, mo kí Gani Olóyèdé, mo kí gbogbo èyí tí ẹ darapọ̀ mọ́ wa ní ìdájí ní 19 minutes past 5 a.m. same time láti lò pẹ̀lú Nàìjíríà. Mo kí wa má tó máa pàdé yín torí pé bá ṣe wà báyìí àwa ń tẹ̀síwájú Yorùbá nation òun gangan lọ́nà àbáyọ má jẹ́ kẹ́ni kọ́kọ́ parọ́ fún ẹ. Have a very good morning. God bless. Bye for now.